a kú àṣekù ọdún o, a kú jíjẹ mímu tẹ̀mí ó ṣojú wa. Ìlú Gángan rèé o pẹ̀lú ọmọọba Olúwaṣeun Adébóyè. Ọmọọba Olúwaṣeun Adébóyè mo mà tún dé lónìí o bí ìṣeun Ọlọ́run mi lórí ètò Ìlú Gángan tó ń sọ̀rọ̀. Àwọn àyàn ń gbọ́, àwọn àyàn tó létí ìgbọ́ wọ́n ń túmọ̀ rẹ̀, àwọn àyàn tó lọ́gbọ́n inú wọ́n sì mú lò. Béèyàn ò bá mọ̀ túmọ̀ ìlú kò lè gbọ́ ohun tó ń wí, béèyàn bá gbọ́ ohun tó ń wí tí ò bá mọ̀ túmọ̀ ìlú kò lè sọ ohun tó ń wí láéláé. Àní èmi rèé o, Àbẹ̀kẹ́ o, Àdùfẹ́ o, àpègbọ́ o, abobíakọ mo ní mo tún dé sí lọ́rùn lónìí bí ìṣe Ọlọ́run mi, nítorí pé ìṣe Ọlọ́run Olódùmarè ni láti máa pa mímọ́, ìṣe Ọlọ́run ni dídáni sí, ìṣe Ọlọ́run òun lààbò, ìṣe Ọlọ́run òun lògo tó fi ń gbé wàá ró. Àgbáyùn ò ní dùn lẹ́nu láéláé béèyàn ò bá fi láhán. Ẹni tó bá fi mú kó orún ọbẹ̀ yóò kàn máa dá mi lẹ́nu lásán ni. O bá àfojú kó irú ìyà tí ń jẹrú wọn kò lábùlà. Kéèyàn ó máa gbóòórùn ọbẹ̀, kéèyàn ó máa fi mú kó orún ọbẹ̀ kó mọ́ sì kàn lẹ́nu. Ọlọ́run Olódùmarè má jẹ́ kí irú ìyà bẹ́ẹ̀ ó jẹ á. Iṣẹ́ àṣejẹ Ọlọ́run Olódùmarè má jà dáwọlé. Lágbára Ọlọ́run àtèmi àtẹ̀yin olólùfẹ́ mi, àwa ó ṣiṣẹ́, àwa ó rí ìbùkún, àwa ó sì jẹun. Ó yá ẹ máa ròyìn Ìlú Gángan, ẹ ròyìn Ìlú Gángan kárí ayé kí wọ́n mọ̀ wípé àtẹ̀pá báyìí òun ni kinní kan tẹ̀ nǹkan kan pa. Àtẹ̀pá òun lálágbára ń tẹ kéèsì pa. Èébà àtẹ̀pá ní ìrìn àjò rédíò tẹ́ ẹ bá ti yí sí 105.1 tẹ́ bá ti ń yí rédíò yín kiri, tẹ́ bá ti yí dé 105.1 ní ìkànnì Adámi Mógò ti Ìbàdàn, àtẹ̀pá ní kẹrẹ àtẹ̀pá síbẹ̀ ni bí ìgbà tí àlejò rìnrìn àjò tó wá dé ibùdó kan tó sọ pé ó yá ẹjẹ́ àtẹlẹ̀ ìdó nìyí wọn ó sì fún lórúkọ tuntun. Mo ní tó o bá ti dé 105.1 lọ́jọ́ Friday ní gbogbo aago 3 sí 4 ìrọ̀lẹ́ àti ní gbogbo ọjọ́ mo ní kẹ́ ẹ jájọ pàgọ́ ti ètò Ìlú Gángan ní gbogbo ọjọ́ Jímọ̀ nínú gbogbo ọjọ́ Jímọ̀ tó ń gùdù lójoojúmọ́ Good Friday ní gbogbo ọjọ́ nítorí pé àṣàyàn ọjọ́ tá a ti ń sin Ọlọ́run, tá a ti ń yin Ọlọ́run ni. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ gbọ́, ṣé gbogbo ọjọ́ Jímọ̀ ò good? Ọjọ́ tí Ọlọ́run wo wípé yes àwọn eléyìí wọ́n dúró tì mí, wọ́n sì ń sìn mí, wọ́n ń sìn mí lọ́kàn, wọ́n ń gbàdúrà sí mi. Ọjọ́ ńlá, ọjọ́ ògo ńlá, ọjọ́ ògo tó jẹ́ wípé àdárò ẹ̀mẹ́nì kankan àfi ọjọ́ Jímọ̀. A dá àwọn kan mọ́ ogun ṣùgbọ́n ògo la dá èmi àti ẹ mọ́. Abala mẹ́ta lè tò yìí pín sí mẹ́rin lè tò pín sí. Abala àkọ́kọ́ òun ni abala nígbà kan pẹ̀lú mi sá fún wọn tán nítorí ohun gbogbo tá a bá ń ṣe pẹ̀lú Gbénga Adébóyè lásìkò yìí. Nígbà kan ni à ń sọ̀rọ̀ nípa 22 years ago nígbà tí Gbénga Adébóyè tó ń bẹ láyé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àlejò mi tí wọ́n ti wá. Aláròyé Ìjẹ̀ṣà ló ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run tí nǹkan kan ò bá dá dúró. Lónìí ẹjẹ́ àyànnà náà kankan nínú ayé Gbénga Adébóyè. Ẹ bá mi wá Discovery níbikíbi tó bá wà ká fi yànnàná ọ̀rọ̀ lórí Gbénga Adébóyè. Àwọn àlejò a máa wá máa sọ àwọn funny things eléyìí tó ti ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú Gbénga Adébóyè táwa ò sí ń bẹ̀. Mo ti sọ fún yín wípé àti ìyàwó àtọmọ àtàbúrò àtẹ̀gbọ́n àti bàbá àti ìyàwó kò sẹ́nì kankan tó lè mọ gbogbo tán nípa Gbénga Adébóyè torí relationship ẹ̀ pẹ̀lú tèmi ọ̀tọ̀ ni, relationship ẹ̀ pẹ̀lú tiẹ̀ ọ̀tọ̀ ni. Àní tó bá yẹ pé ìwà àti Gbénga Adébóyè ti kọlura yín ẹ kọlura yín rí anywhere, kẹ kọlura yín ní anywhere, kò bá jẹ́ lẹ́nu iṣẹ́, kò bá jẹ́ nínú ìfẹ́, kò bá jẹ́ nínú anything. Mi ò mọ bó ṣe fẹ́ rí, kò ṣe dandan ìràwọ̀ nítorí pé gbogbo ènìyàn ni ọmọọba Olúwaṣeun Adébóyè ń bá ṣe. Bẹ́ẹ̀ ni ó yá pè mí kó DM mi wípé mo fẹ́ wá sórí ètò yẹn, mo fẹ́ wá sọ̀rọ̀ nípa láyé mi gbẹ̀ngúlò. Àbálùjẹ́ mọ́ nítorí pé tí èèyàn bá lọ ní odidi ọdún 22 ohun tó wù kó mú ẹ̀mí rẹ̀ lọ tí orúkọ rẹ̀ ò bàjẹ́ tí ò dẹ̀ parun. Ẹ jẹ́ gbé sàdánkátà fọ́lọ́run Olódùmarè tó ṣe ẹ̀dá irú ẹni bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tí wọ́n mú ọmọ bẹ́ẹ̀ wá sáyé tí wọn ò
ṣẹ́yún ẹ̀dànù ẹ jẹ́ ká wá yan ọlọ́run lógo ní lára àwọn ènìyàn tá a fi yí ká tọ́lọ́run ò fi ṣe ní àdánìkànṣe àdánìkànjẹ àdánìkànmú àdánìkàngbénu pálọ̀ bí ẹranko ẹ̀yin ti wà ní ìkànnì ti online gbogbo Facebook ní TikTok ní Twitter ní Instagram ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń wá pẹ̀lú wa ní ìkànnì Àdánimógo ìlú gángan lẹ́tọ̀ ọmọ balùwà ṣe wọn Adébóyè lórúkọ mi Àbẹ̀kẹ́ Òkèyìn lójú bàbá gọ́dọ̀ the young lady the waves àrẹ olólùfẹ́ gbàgbé ìbínú abobi akọ awo kọ́ àfẹ́dẹ́ ṣẹ́wà ó pẹ́ síbẹ̀ pírẹsẹ̀ntà tí mi ò bá fìyẹ́ mọ́ Abíádé Múradéyọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà yóò bínú sí mi. Eba. Abala míì lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run bóyá kàtẹ́ kọ́kọ́ lọ síbẹ̀ yẹn náà torí pé àròkọ ti síbì kan lọ́jọ́ sí tá a bá tẹ̀lé mú kankan wá nípa Gbénga Adébóyè lé ní akàwọn sọ̀rọ̀ lórí ẹ̀fẹ́ rẹ́fẹ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ dárúkọ ẹ̀ lórí ètò yìí abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ìlú gángan ni wá polówó ọjà rẹ̀ ń bẹ̀. Ó dáa ẹ jẹ́ ká lọ sí inú ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run. A máa dúpẹ́ lọ́wọ́ rẹ o Ọlọ́run Olódùmarè fún àsìkò eléyìí tá a wà yìí àsìkò ọwọ́ ni nínú eléyìí tá a ti fẹ́ jíròrò nínú Ọlọ́run Olódùmarè mo la dúpẹ́ lọ́wọ́ rẹ o àsìkò ọwọ́ láwà yìí o ká wá jíròrò lẹ́sẹ̀ rẹ lọ́nà tó yàtọ̀ sí torí píhù jẹ́ kí ọ̀rọ̀ yìí kó so èso rere nínú rẹ o jẹ́ kó so èso rere láyé rẹ o Ọlọ́run mo tún wá ń gbàdúrà fún ọ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó so èso rere láyé olùgbọ́ kó má wàá tako èmi olùsọ lọ́jọ́ ìdájọ́ nínú ayé kan eléyìí tá a wà yìí ayé tí ò pé méjì yìí Ọlọ́run Olódùmarè lórí ètò yìí máa bá wa ká lọ. Òṣìṣẹ́ Olúwa pẹ̀lẹ́ o ìwọ lọ̀rọ̀ mi ta sí lónìí ọ̀dọ̀ rẹ ni mo fẹ́ wà o lórí ètò ìlú gángan òṣìṣẹ́ Olúwa pẹ̀lẹ́ o olùgbọ́ mi ǹlẹ́ o ó kú iṣẹ́ Olúwa o òṣìṣẹ́ Olúwa ta gan lòṣìṣẹ́ Olúwa ta là ń pè lóṣìṣẹ́ Olúwa ta ni òṣìṣẹ́ Olúwa tó ń ṣe iṣẹ́ Olúwa ẹnikẹ́ni tó ń ṣe iṣẹ́ Olúwa tí ò ṣe iṣẹ́ Olúwa kì í máa ń ṣòṣìṣẹ́ Olúwa nítorí pé ìwọ ló sọ wípé Olúwa ló ń sìn o ṣùgbọ́n àwọn òmẹni tó rán ọ níṣẹ́ gbogbo ènìyàn tó wá gba iṣẹ́ Olúwa ní pàtàkì tó fi ń ṣe ojú Olúwa níbi gbogbo ìfàmì òróró yàn ló gbé ọ dórí pẹpẹ ni o Olúwa ló pè ọ ni o báyà ìfàmì òróró rẹ eléyìí tá a fojú rí ni o àbẹ́lẹ̀ tá a fojú rí onímọ̀ọ́sọ sọ pé tólúwa bá pè ọ́ ó ti kọ́kọ́ ní ìfàmì òróró yàn eléyìí tá a fojú rí kó o tó rí èyí tá a fojú rí mo ní ìfàmì òróró yàn ló gbé ọ dórí pẹpẹ Olúwa ní eléyìí tá a fojú rí ló pọ̀ jù ẹ̀yin tá a bá wà wò dáadáa àwọn kan wà tó yẹ pé Èdùmàrè ti ta àmì òróró lé wọn lórí káyé ó tó ta òróró lé wọn lórí a ní gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ tó ń kéde ìhìn rere tó jẹ́ rere àwọn ìhìn tó jẹ́ rere àwọn tó ní ànáìtì tá a fojú rí àtèyí tá a fojú rí àwọn lèmi ń bá sọ̀rọ̀ o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Olúwa ò pé òun ló pera rẹ̀ sínú iṣẹ́ Olúwa tán ó sì ń ṣe bólúwa ṣe fẹ́ ṣùgbọ́n o ẹ jẹ́ ká lọ sínú ọgbà àjàrà níbi tí ànáìtì tó ti ń ṣàn nítorí pé ànáìtì pọ̀ lóríṣiríṣi ọ̀nà o ṣùgbọ́n ànáìtì tó ń ṣàn nínú ọgbà àjàrà tá a sì ń bọ̀wọ̀ fún òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ànáìtì nínú ọgbà àjàrà tá a ń bọ̀wọ̀ fún ẹ ǹlẹ́ o ṣáà ti gba iṣẹ́ Olúwa yìí ó ti gbà á Ọlọ́run ló pè ọ́ ni ìwọ ló pera rẹ ni ó ṣáà ní fàmì òróró yàn one way or the other gbólóhùn yìí wá ń kan sí ọ lónìí pé ó ń kọ sí ọ ó sì ń kàn sí ọ pé máa yẹ ara rẹ wò ní gbogbo ìgbà máa ṣẹ́ẹ̀kì ara rẹ èèbó rẹ nú o ṣé anointing yìí ṣó sì ń sàn ṣé anointing rẹ ṣó sì ń sàn ṣé ń sàn ṣé anointing sì ń flow má jọ kí anointing rẹ ó gbẹ o òní gbólóhùn tí mo fi ránṣẹ́ sí ọ lónìí má jẹ́ kí anointing rẹ ó gbẹ o má jọ kí anointing rẹ ó gbẹ o ọ̀pọ̀ ló ń fẹ́ o tí wọ́n ràn mọ́
wọ́n ń fẹ́ o wọ́n ń ràn mọ́ ìmọ̀ ń pọ̀ sí lójoojúmọ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu gbáǹkọ́gbìn ní wọ́n ń ṣiṣẹ́ kárakára lórí pẹpẹ bóyá bíi ọ̀ṣà bóyá bíi Sunday school teacher ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ó dún lẹ́nu dáadáa ìmáàmù ni ó ní àbí àfáà nínú àwọn tá a ti rán nínú àwọn tá a rán tó dẹ̀ jẹ́ iṣẹ́ nínú àwọn tó gbọ́ ìpè tó gba ìpè tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ olúwa gbogbo wọn náà ni ó là ń pè ní ìránṣẹ́ olúwa mo ní gbogbo ẹni tó wá gba iṣẹ́ yìí láti máa fi iṣẹ́ wọn láti máa fi ṣe aṣojú olódùmarè mo wá ń sọ wípé orí ọ̀tà ló wà ní ọ̀ṣà ní ọ́ ní Sunday school teacher ní ọ́ ní àbí àfáà ní ọ́ àbí ìmáàmù ní ọ́ àbí ìwọ tá a tiẹ̀ fi rán láti sọ wípé ewé ìyà yín àti egbò ìyà ọ̀hún àní kó máa ṣiṣẹ́ fún gbogbo ènìyàn àti orílẹ̀-èdè. mo ní ìwọ náà tó jẹ́ pé a fi rán wípé ewé ìyà yín àti egbò ìyà ọ̀hún kó máa ṣe iṣẹ́ ìmúláradá àti ìwòsàn fún gbogbo orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. Wò ọ̀rẹ́ mi ìránṣẹ́ wò ọ̀rẹ́ mi ìránṣẹ́ wò ọ̀rẹ́ mi ìránṣẹ́ alánà ìtìn a ní mò ń sọ fún ọmọ olóòní ìmọ̀ èrò ń bẹ lẹ́yìn rẹ bí omi Jésù ló gbé síwájú wọn yìí o ṣé o sì sí nínú wọn o mo ní ṣé o sí nínú wọn o àní nínú ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ alámì òróró tó lọ́pọlọ lọ́pọ̀lọpọ̀ tó ń fi ọpọlọ wọn tí wọ́n fi ń darí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀rọ̀ ń bẹ lẹ́nu sẹ̀ mo ní ẹ̀bùn ṣodo síbẹ̀ agbára wà tí wọ́n fi ń tọ bétébété dúkìá pọ̀ o wàláhì wọ́n ga nínú ayé ṣùgbọ́n àná etí wọn ti gbẹ bẹ́ẹ̀ ni wọn ò sì mọ̀ ọlá rẹpẹtẹ tí wọ́n ń pè ní ìbùkún yìí Ọlọ́run Olódùmarè ńkọ́ ẹ̀tẹ́mọ̀ ni o ń bọ̀. Kéré o, à ń fi àkókò yìí sọ fún gbogbo ènìyàn pé ẹjọ́ ilẹ̀ tó wà láàrin Mr. Samuel Ṣẹ́gun Àkàndé àti Mr. Lasisi Suara àtàwọn méjì yòókù nílé ẹjọ́ gíga gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀ ní ọjọ́ 9 oṣù keje ọdún 2024. Ilé ọ̀hún nílé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ó jẹ́ ti Mr. Samuel Ṣẹ́gun Àkàndé tí wọ́n dá lórí nọ́mbà ìpẹ̀jọ́ I/758-2011 tí ìdájọ́ náà fi òfin de àwọn olùjẹ́jọ́ Mr. Lasisi Suara, Marufu Suara, Saidu Suara àtàwọn abẹ́sẹ̀káwọ́ wọn láti má kọjá àyè wọn dé orí ilẹ̀ tó wà ní òkè oko. Please, you send request last one live. You might be know it's because it's a radio program you cannot contribute. I'll be coming live here that you can contribute to anything I'm tweeting. I love you all. I'm on TikTok now. Thank you for loving me. Thank you. I'll be inviting you there now. You'll be joining. I'm sorry. Radio program you cannot contribute. 080-3358-0699 lẹ́ẹ̀kan sí 080-3358-0699 dúkìá wa ìbọn ha o. Voice yóò dẹ̀ yàtọ̀. Wà pátápátá ní last week kó yàtọ̀. Mi ò bóyá bí ẹ lè manage ẹ bí ẹ lè manage. Tó ti yá o láti bá wa rìnrìn àjò ẹ̀mí kò dẹ̀ wá rí ìfẹ́ tẹ̀lé bóyá bí ẹ lè manage ẹ lórí ìwà ìfẹ́ tẹ̀lé. Níwájú olúwa ọlọ́run ní báyìí nílé iṣẹ́ YouTube Fly àǹfààní tó ti ṣí sílẹ̀ fún wa láti rìnrìn àjò ẹ̀mí lọ sí àwọn ayé mẹ́rin tó ń dẹ́kun nínú bíbélì lórílẹ̀‐èdè Jordan, Israel, Rome àti Greece ṣe gbogbo àwọn àyè níṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀ tí olúwa ọlọ́run ti dá fi àṣẹlélẹ̀ pẹ̀lú ojú òpó fọmọnìyàn láti tọ̀. Ẹ̀yin ní ká ẹ sọ oṣù tó bá wù yín láti bá wa lọ láti bẹ̀rẹ̀ ọdún yìí títí dópin 2025. Kẹ́ ẹ yọjú sí wa ní You Fit Fly kájọ sọ torí pé oṣooṣù là ń tẹkọ̀ létí ṣe ìrìn àjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè wọ̀nyí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run àlàyé àti àwọn ẹni àmì òróró rẹ̀. Ìwọ náà má jẹ́ kí wọ́n lè fọ̀ kàn sí You Fit Fly lónìí ní Success House Block 8.7 7 Up Road Olúyọ̀lé Estate Ring Road Ìbàdàn tàbí kẹ́ ẹ pé 0901-111-1190 website youfitfly.com. Ìrìn àjò ẹ̀mí ní You Fit Fly àmójúlẹ́jà ìdọ́ba. Ṣé kí n lo yín gbòyìn rí? Tó gbòyìn wọlé ṣé kí n lo? Àtòtò àrèrè ẹ̀yin alára wa ẹ̀dá ńlá sọlẹ̀ síkànnì àdánilógo 105.1 FM Ìbàdàn. Ṣeun Adébóyè ògbóǹtarìgì afóhùndágbẹ̀dù ọ̀rọ̀ tó gbónúgbóyà àbúrò gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ ọ̀jẹ̀ni òní Gbẹ̀ngà Adébóyè fún wọn tí bàbá dé sórí ètò ìlú gángan. Lórí ètò yìí abala mẹ́rin ló pín sí. Abala àkọ́kọ́ nígbà kan pẹ̀lú Mr. Fún wọn tán àgbà ló tó rò ó lọ ọba ló tẹ̀lé ẹ̀yìn fún àwọn àlejò tó mọ̀ nípa
olóògbé Gbénga Adébóyè Ìtú Bàbá Àta alias fún wọn tán yóò mọ wà ń kalẹ̀ láti sọ̀rọ̀ nípa bàbá. Abala ẹ̀kejì ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run ní abala yìí láti mọ sọ̀rọ̀ ìṣítí láti inú ìwé mímọ́. Abala ẹlẹ́ẹ̀kẹta ní abala Òkòtó láyé níbi tẹ́tì mọ sọ tó ń dùn yín lọ́kàn tá a sì jọ wójútùú sí parí ìjà bẹ́ẹ̀ láti mọ bá yín ka àtẹ̀jíṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abala ẹlẹ́ẹ̀kẹrin ńlábala gẹ́gàn láti mọ ìyànnà náà padà ohun tá a ṣe lórí ètò lọ́jọ́ náà. Ẹ pàdé Ṣèyí Adébóyè ní gbogbo ọjọ́ Ẹtì Friday látàgò 3 sí 4 lórí ìkànnì Àdámilógo 105.1 FM Ìbàdàn. Ètò òun gángan ò gbọdọ̀ ní ìsì ẹ̀. ẹjá tẹ̀síwájú. mo ní wo ọ̀rẹ́ mi ìránṣẹ́, mo ló ní ìmọ̀, mo ní èrò ń bẹ lẹ́yìn rẹ bí omi, Jésù ló sì ń gbé síwájú wọn. mo ní ṣe ò sí nínú àwọn tí anointing wọn ti gbẹ o, àwọn tó jẹ́ wípé wọ́n ní ọpọlọ lọ́pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n sì ń fi ọpọlọ wọn darí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ṣùgbọ́n wọ́n ní owó, wọ́n ní ọrọ̀, gbogbo owó tí wọ́n ní, gbogbo ọrọ̀ tí wọ́n ní ìbùkún ni wọ́n pè o, ṣùgbọ́n ẹ̀sín ni o. kí nìdí ẹ̀? nítorí pé anointing wọn ti gbẹ, wọn ò sì mọ̀. àní ọlá rẹpẹtẹ tí wọ́n ń pè ní ìbùkún, mo ní àbùkù ní bíi ti Sọ́ọ̀lù, Ọlọ́run ò sì fún wọn lára. iṣẹ́ ìyanu ń gùn wọ́n gàràgàrà, ipò àti ibú ọlá ó wá rúbò wọ́n lójú, kò jẹ́ kí wọ́n ó wora wọn mọ́, kò jẹ́ kí wọ́n ó yẹ jíngí wò mọ́, kò jẹ́ kí wọ́n ó ríra wọn nínú jíngí ọ̀ríjìnà tọlọ́run Olódùmarè wípé anointing wọn ti gbẹ. Sọ́ọ̀lù làpẹẹrẹ rẹ o. 1 Sam 10 verse 1 ó ní kó já lọ. Samuel sì mú odidi ìgò òróró, ó sì tú lé Sọ́ọ̀lù lé orí, ó tú lé lórí tán po, ó sì fi ẹnu àṣẹ ó fi kò ó ní ẹnu. ó wá sọ fún un wípé ìbá jẹ́ pé Ọlọ́run ti fi gbogbo àwọn ènìyàn wọ̀nyí lé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe kọ bẹ́ẹ̀ ni, nítorí pé a ti kọ ni, bá a bá kọ kò lè ṣẹlẹ̀. ó ní kò ṣe pé nítorí tí Olúwa ti fi òróró yàn ọ́, ó fi òróró yàn ọ́ ní olórí ìní rẹ̀, ìní Ọlọ́run tí í ṣe Ísírẹ́lì. ta ni Sọ́ọ̀lù gan? àpèjúwe àti àbùdá Sọ́ọ̀lù rẹwà púpọ̀ o. Sọ́ọ̀lù ọmọ Kúṣì, ìran Bẹ́ńjámínì, ọba àkọ́kọ́ lórí Ísírẹ́lì, from the humble beginning to the throne of authority. Olúwa kọ́ ṣùgbọ́n Olúwa ò tí ì kọ́, nítorí pé Olúwa kọ́ ló pe Sọ́ọ̀lù o. Olúwa kọ́ ló pe Sọ́ọ̀lù o, àwọn ọmọ Ísírẹ́lì ló pè o. àwọn ọmọ Ísírẹ́lì ló pè wípé kó wá ṣe olórí wọn, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti kọ Ọlọ́run sílẹ̀ tí wọ́n sì ń sin ohun tí ò tọ́ lọ́hun. wọ́n ní kó wá máa jọba lórí àwọn. wọ́n ní Sámúẹ́lì tí Olúwa yàn tí ò sì rìtáyà nínú iṣẹ́ Olúwa, tó ń fi báyìí ni Olúwa wí darí wọn. wọ́n ló ti dàgbà, wọ́n lọ́pọlọ rẹ̀ ti jọ́bà, wọ́n ní ògbọ́n mọ́. The League of 12 Israelite tribes, in a desperate effort to strengthen Hebrew resistance to growing Philistine threats. wọ́n gbé ọkàn ìparun wọ́n gbé sókè ní tipátipá láti yan Sọ́ọ̀lù ní ọba. bí ìwọ náà ṣe gbàgbé pé bí a ṣe pè ọ́ tí o fẹ́ pa ogun àìnírun láti ní owó, ọlá àti ọrọ̀ bí àwọn tí a kò yàn, a sì yàn ọ́ o. agbára tí Sọ́ọ̀lù tó jókòó lé kò jẹ́ kó rántí bá a ṣe pè mọ́, kò jẹ́ kó rántí pé Olúwa ò pè òun, kò jẹ́ kó rántí pé àwọn ènìyàn ló pè é, kò jẹ́ kó rántí pé ibi yẹpẹrẹ ibi pẹ̀pẹ́lẹ̀ òun ni a ti pè òun sí ipò ńlá gíga. ó fi ìpè anointing sílẹ̀, ó ń fi àìgbọràn ó fi ń darí àwọn ọmọ Ísírẹ́lì ní Olúwa o. ó tún kánjú ju àṣẹ Olúwa lọ, ó kánjú ju àṣẹ Olúwa tó ta òróró lé lórí lọ. láìpẹ́ ṣùgbọ́n Olúwa darapọ̀ mọ́. mo lólúwa ò pé o, ṣùgbọ́n láìpẹ́ tí wọ́n pè é tí wọ́n da òróró lé lórí, Olúwa darapọ̀ mọ́ Sọ́ọ̀lù, Ọlọ́run Ísírẹ́lì. ó sì ti la ọ̀nà tí yóò lò láti ṣe ìgbàlà àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ìní rẹ̀ tí ogun yíká. ó ti ṣe ìlànà rẹ̀ kalẹ̀ o, ó ti la ìlànà rẹ̀ kalẹ̀ o, ó ti pèsè ìlànà rẹ̀ kalẹ̀ o. Sámúẹ́lì ló wà ní ipò rírú ẹbọ tó bá ka Bíbélì dáadáa, ṣùgbọ́n Sọ́ọ̀lù ní òun ó lóun láláṣẹ o, ó lóun ní aláṣẹ lórí ìní Olúwa o. ó fi Ọlọ́run Olódùmarè tó ní gbogbo àṣẹ lẹ̀ o, ó gba iṣẹ́ wòlíì ṣe o. bí ìwọ náà ṣe ń ran iṣẹ́ Olúwa lọ́wọ́,
Sámúẹ́lì lolúwa yàn o wípé kó máa ṣe ìrúbọ lórí Ísírẹ́lì. Sámúẹ́lì ni olúwa máa ń sọ fún ohun tí yóò ṣe àti ọ̀nà tí yóò gbà láti gba àwọn ènìyàn rẹ̀ kalẹ̀. Ṣùgbọ́n o Sọ́ọ̀lù ní rárá o, ó lòun ní aláṣẹ o. Sámúẹ́lì wá pẹ́ kó tó dé látọjọ́ ìrúbọ. Sọ́ọ̀lù ti gbaṣẹ́ wòlíì ṣe nígbà Sámúẹ́lì dé, ìbínú rúbọ wòlíì lójú, ìfi àmì òróró yàn eléyìí tó wà lórí Sámúẹ́lì òun náà kéroro. Sámúẹ́lì fi àìfi àmì òróró yàn olúwa pè mí, ó fi bùjó Sọ́ọ̀lù, olúwa ó sì lù lóǹtẹ̀ gbà, nítorí a ti kọ ọ́ pé lẹ́nu ènìyàn mi lè mi ó fi àṣẹ mi sí. Lójú ẹsẹ̀ ìfàmì òróró yàn Sọ́ọ̀lù gbẹ, ṣùgbọ́n kò mọ̀ torí pé ọlọ́run ò fúlára. Ẹ̀mí ọlọ́run dágbére fún o, bẹ́ẹ̀ ni ó fura o. Ẹ̀mí ìmọ̀dàrú bà lé Sọ́ọ̀lù o. Ó pé ọdún 2 lórí ìtẹ́, ṣe bí ọ̀dọ́mọdé ọmọ 30 ọdún òun ni Sọ́ọ̀lù nígbà tó jẹ ọba lórí Ísírẹ́lì. Ní ìgbà èwe rẹ̀ tó yẹ kó máa rántí ọlọ́run rẹ̀ nígbà tí àsìkò ibi ò tí ì dé, ọdún 42 ló fi jẹ ọba lórí Ísírẹ́lì o. Ṣùgbọ́n ọdún 2 péré ló fi rọ àná etí Olódùmarè. Àní ò rántí ọlọ́run rẹ̀ nígbà èwe, nígbà tí ọjọ́ ibi ò tí ì pé, ó dárú ẹbọ, ó dárú ẹbọ, ó dárú ẹbọ, ó ṣàìgbọràn sólódùmarè, ó wá ń darúgbó ń dàgbà sínú ọjọ́ ibi. Àṣẹ ọba sáá, ọba lásán, òfurú jágádó ló wà lórí ìtẹ́ fún odidi 40 ọdún. Àwọn ọmọ Ísírẹ́lì gan ò mọ̀ tó fi dúró fún 40 ọjọ́ lẹ́ǹtì eléyìí tá a fi àwẹ̀ tá a fi jẹra wa níyà láìpẹ́ yìí láti wá ojú Olódùmarè nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nítì. Àní Sọ́ọ̀lù lò 40 ọdún ó lé 2 lórí ìtẹ́, 2 péré lọ́lọ́run fi wà pẹ̀lú rẹ̀. Ó wá lò 40 ọdún lórí ìtẹ́ gàgàrà lórí anointing bí wọn náà ṣe wà ní ipò ńlá lónìí, ṣùgbọ́n tó ò ní bákẹ́ Olódùmarè, láì ní àtìlẹ́yìn Olódùmarè. Òní Sọ́ọ̀lù ló darí àwọn ọmọ Ísírẹ́lì fún odidi 40 ọdún, bẹ́ẹ̀ ni ní ilẹ̀ Ísírẹ́lì. Ẹ sì mọ ibi tí wàhálà wà o, ogun ló sì yí Ísírẹ́lì po yìí o, ọlọ́run ò sì sí lẹ́yìn ọba wọn. Ẹ wá gbọ́ o, báwo ni ọba Sọ́ọ̀lù tá a fi anointing tó péye yàn yóò ṣe darí àwọn ènìyàn ọlọ́run pẹ̀lú ìgbéraga àti àìgbọràn sí aláṣẹ? Níbo ló wá ń kó wọn lọ? Níbo ni wọn náà káwọn ọmọ ìjọ rẹ lọ o? Níbo ló ń kó wọn lọ o? Níbo ló ń kó wọn lọ o? Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, látòrí ìtẹ́mímọ́ ló ti ń wá. Ó wá ṣe àwọn ọmọ Ísírẹ́lì ríbo, ó darí wọn rádá nígbà tó gbé ìṣàkóso rẹ̀ kúrò lábẹ́ ìṣàkóso ọba tó ní wọn àti ọba tó ní òun pàápàá. Ọba tó ń darí ó bà ọjọ́ iwájú jẹ́ fún ìran tó ń bọ̀, bí wọn náà ṣe ti bà ọjọ́ iwájú jẹ́ fún ìran tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ó ti ṣolórí, ó ti bọjọ́ iwájú jẹ́ fún ìran tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ó ti gbé ohun tí wọn ó jẹ tí yóò jẹ́ èdì sínú ayé wọn, ó ti fi kọ́ wọn, ó ti gbélé wọn lọ́wọ́. Ó kó ogun jà Ísírẹ́lì bí wọn náà ṣe ń kó ogun jà àwọn ọmọlẹ́yìn rẹ̀ lónìí. Ó rán wọn lóko pákáleke bí wọn náà ṣe rán wọn lóko pákáleke. Má jẹ́ ń sọ̀rọ̀ pé orílẹ̀-èdè, má jẹ́ ń sọ pínlẹ̀, má jẹ́ ń sọ ìbílẹ̀, má jẹ́ ń sọ ìdílé, má jẹ́ ń sọ ìgbéyàwó tó rán wọn lóko pákáleke. Ó ń gbé ogun dìde láì béèrè lọ́wọ́ ọlọ́run Olódùmarè, lọ́wọ́ aláṣẹ tó yàn sí ipò. Kò ṣe bí wọ́n ṣe ń ṣe é, báwo ni ó ṣe wá rí bó ṣe yẹ kó rí? Ó ń fi ìbínú àti ìwọ̀ra darí orílẹ̀-èdè tó jẹ́ ọlọ́run, tó jẹ́ ti ọlọ́run, ìní ọlọ́run. A ti kọ́ ọ lọ́ba, bẹ́ẹ̀ ni ò sì fura. Ṣáà tí ìkọ̀ ìwọ náà ní ìránṣẹ́ Olódùmarè, ṣáà tí ìkọ̀ ọlọ́ba lórí ipò ọba tó wà, ṣáà tí ìkọ̀ ní aláṣẹ lórí ipò àṣẹ tó wà. Máa yẹ anointing rẹ wò, má jẹ́ ká anointing rẹ ó gbẹ o. Mo láakọ Ísírẹ́lì lọ akọ Sọ́ọ̀lù lọ́ba, kò sì fura nítorí tí anointing rẹ ti gbẹ. Ṣé anointing tiẹ̀ náà ò tí ì gbẹ? Ọba Olúwaṣeun Adébóyè mò ń ké sí ọ lónìí ní inú ètò ìlú gángan ní abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú ọlọ́run Olódùmarè. Àwọn ènìyàn tó pọ̀ bí omi tó ń fi ìgbéraga, ọlá àti agbára tó fi ń darí wọn yìí, tó fi ń darí wọn lọ́dọ̀ ọlọ́run yìí. Mò ń béèrè lọ́wọ́ rẹ o. Mo ní àwọn ènìyàn tó pọ̀ bí omi tó ń fi ìgbéraga, ọlá tó ní ó ti bù ọ́ lójú, ó ń rúbù ọ́ lójú àti agbára, ó mọ̀ èèyàn, ó lè tẹ̀pa àti gbogbo ọ̀rọ̀ tó ń darí wọn lọ sí ibi tí ọlọ́run ò fẹ́. Mo ní bó o ṣe ń ṣe yìí, ṣé ọ̀run ló ń kó wọn lọ ní ìránṣẹ́?
àbí oko ìparun máa yẹ ànáìtì rẹ wò má jẹ́ kànáìtì rẹ ó gbẹ má jẹ́ kànáìtì rẹ ó gbẹ tànáìtì rẹ bá ti fẹ́ gbẹ tètè padà sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè kó rè rì ní ìwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bí wọ́n yan 100 àwẹ̀ fáwọn ọmọ ìjọ ikùn tí wọ́n báyìí bèǹtèbèǹtè ni wọ́n ò lè gba àwẹ̀ ṣé wọ́n ń gbàdúrà gan ni ẹni tó jẹ́ wípé kó tó kú lórí ọ̀tà ó ti ṣẹ́jú sọmọ tí ó gbé jáde ṣànà etí rẹ ò tí ì gbẹ kódà ìwọ tó ò ṣe nǹkan kan ò ṣàgbèrè ò ṣe panṣágà ṣùgbọ́n irọ́ yìí ń kọ́ tó fi ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ wọn ìwọ ọkọ ìyàwó nínú ilé ṣànà etí olórí rẹ ò tí ì gbẹ mọ́ yẹra rẹ wò ṣé anointing rẹ ò tí ì gbẹ o nítorí pé bíbélì mi sọ wípé ẹni tí ò bá ti lè ṣe ìkáwọ́ ilé ẹ̀ kò jámọ́ kankan lójú Ọlọ́run nígbà tọ́lọ́run ò bá lè fi ọ́ ṣe olóyè nínú ìjọ rẹ̀ a jẹ́ pé ò wúlò lọ́dọ̀ Ọlọ́run nìyẹn bó o ṣe ń ṣiṣẹ́ tó ń pawó jọ ṣé anointing rẹ ò tí ì gbẹ ṣó o jọ ọmọ lójú ṣó o jọ ìyàwó lójú mọ́ yẹra rẹ wò à ń padà bọ̀ lábala òkùtù láyé. ẹ má jẹ́ ká jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a lọ sí abala nígbà kan pẹ̀lú Mr. Fúnwọ̀ntán. níbi tí a ti sọ díẹ̀ nínú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Ají pásítọ̀, à ń gbádùn ẹ o, àwa tiẹ̀ lélẹ̀ adẹ́fẹ́ tiẹ̀ lẹ́ni tá a ní. Àdúpẹ́. Ẹ bá mi fún àbálà tẹ o. That is Discovery. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó wọ́n ní nítorí orin Gbénga. Adébóyè Ìbírónkẹ́ ló kọ́kọ́ sọ̀rọ̀. Kùnùnùnù lẹ́nu ẹ̀. Juliana Adébóyè ló ṣe Ají pásítọ̀ ọkọ rẹ̀ ò tí ì gbé lọ. Torí afọ́jú lòjó ṣe é kù kó lè mọ̀. Torí Abẹ́fàgbọ́rọ̀ ní sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ń. ti dábẹ́ fẹ́lẹ́. Torí jàǹdùkú la ṣe dá tìmọ́lé. Àjáná sí olóògùn ẹmu funfun. Oníráyọ̀tì tá a bẹ̀ tí ọ̀gbọ́n ńlọ́lọ́run fi ṣẹ̀dá àwọn military police. Bọ́wọ́ kílà ń gbé bá tẹ lágídí ìwọ̀n jẹ́ ń tùkàn ìní. ṣé bí àlòkù Ẹjọ́ sá mi ò jà mọ́ náà. iná lọ́nà ilé ìtàn pẹ̀lú. Ọ̀bá tó yà lọ́mọdé. Lóòótọ́ ni eléyìí tá à ń gbọ́ yìí náà bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ dákun kí tiẹ̀ mú mo ṣe. Torí olówó láyé ṣe ẹ̀dá tálíkà torí gbogbo kakandú rẹ̀ irinṣẹ́ olówó ni. Torí mọ́nẹ́jì lọ́ba ìdílé sójà sáà nìyí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lórí ètò lánàá. A fi pàtàkì ní. Tó o bá wá jẹ́ òṣónú tí wọ́n tún ṣe àwàdà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó tún rẹ́rìn tí ẹ bá ọ irú wọn ni wọ́n gbógun sókè yìí. Nígbà tí ọwọ́ àgbà olórin ọwọ́ alágídí àgbà olórin tó bá ọwọ́ alágídí aláṣẹjọ olórin láìpẹ́ wọ́n fa orí rẹ̀ gbogbo ní ọmọdé ọmọ. Hi guys. On it. Yeah, okay. Hello. Who is this beautiful lady?